gangan. Sọ̀rọ̀ èèyàn dúró. More blessings kú kalẹ̀ òun á. Orí ló máa wò wé. Arambara. Owó mi sísọ Arambara. Bùbá Arambara tó owó mi sísọ. Arambara tó owó mi sísọ. Owó fún mi láwọ̀ ọ̀dọ́ mi sí. Excellence award. Arambara TV media. Ó ṣe ni mo ń bọ̀ o. Authority mo ń bọ̀ torí ọlọ́wọ́ o. Jẹ́ Arambara yé símù tó fún mi láwọ̀ ọ̀dọ́. Arambara mọ́ mi ni o. Ó fún mi láwọ̀ ẹ̀rí. Ìtàpọ̀kẹ́tù. Ó fún mi láwọ̀ tuntun. Ó kí ni bàbá ní oṣù. Àpamọ́kú máa ń sin àwa yìí o. Ìyẹn lọ fàdà. Àgbo kọ́rẹ́nsì àwa yìí o. Ẹni ẹlẹ́ni ni ó máa sin o. Ẹni ẹlẹ́ni ni ó máa sin o. Ọmọ tá a kọ́ nílé tí ó pẹ̀ kọ́ lé o. Ẹni ẹlẹ́ni ni ó máa sin o. Aṣọ aláṣọ ni ó máa wọ̀ o. Aṣọ aláṣọ ni ó máa wọ̀ o. Ọmọ tá a fún níṣẹ́ tí ó pẹ̀ kọ́ ṣe o. Aṣọ aláṣọ ni ó máa wọ̀ o. Agbọ̀bọ̀ kọ́rẹ́nsì láàyè o. Ẹ̀yin tèmi ẹ má jiyàn àgbò. Àgbò kọ́rẹ́nsì láàyè o. Ẹ̀yin tèmi ẹ má sọ̀rọ̀ àgbò kọ́rẹ́nsì láàyè o. Mi ò tẹ̀tù dédé yẹn ṣe ẹ̀ka kọrin. Mi ò máa dédé yẹn ṣe ẹ̀ka kọrin o. Láàyè òṣùgbọ́rin nìkan lẹ̀mú tí mo ní sọ́pọ̀ ọmọ Ìbàdàn nílé àwa o. Mo ti dàgbà jẹ nínú ọlọ́rin ni mo ṣe mèsì ara nínú ọlọ́rin o. Kọ́rẹ́nsì kò sára tí n sì lè forí dáhùn sọ́pọ̀ ọmọ ọpọlọ lóde òun ló fi hàn wá. Táyé gbogbo nìkan kọ́lẹ̀ ó fi mọ́ ìbájá dúró. Àpọ̀lẹ̀ kíkọ́ nìkan kọ́lẹ̀ ó fi wọ́n ìgbàgbọ́ jájájájá. Àìmọye èèyàn tó dákẹ́ jẹ́jẹ́ sínú wọn lè ju tèsí lọ. Báṣu àìmọye èèyàn tó dákẹ́ jẹ́jẹ́ ń bí sínú wọn lè ju tèsí lọ. Bẹ́ẹ̀ni wọ́n ló lè yàgò. Táyé pọ́fọ́ ẹ ló jẹ́ wọn sì tún gbogbo yàgbẹ́ díẹ̀ sí o. Báṣu bẹ́ẹ̀ni wọ́n ló lè yàgò. Pọ́fọ́ ẹ ló jẹ́ wọn sì tún gbogbo yàgbẹ́ díẹ̀ sí o. Ọlọ́run làwa lọ́wọ́ àfojúfẹ́ni tó dẹ̀ ń fọkàn lóbi sí o. Báṣu kọ́lọ̀ ńlá mi lọ́wọ́ àfojúfẹ́ni tó dẹ̀ ń fọkàn lómi sí o. Tó má jẹ́ bẹ́ẹ̀, àlùbáríkà ó jẹ́. Èmi náà ni Arambara tí mo máa ń sọ wípé Ọlọ́run nìkan ni ọba lára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn. Mo fẹ́ máa sọ̀rọ̀ nípa àwọn àṣírí agbótáyé kọ́rẹ́nsì láwọn agbótáyé kọ́rẹ́nsì. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní agbótáyé kọ́rẹ́nsì àti pé níbo ni eré yìí tó ti ṣẹlẹ̀ ibo ni táyé kọ́rẹ́nsì tó ti ṣeré yìí
ẹ má jẹ́ kí n lọ jìnnà, ẹ jẹ́ kí n máa fi ìdí àti àsìkò ẹ̀ kí n máa tún fi múlẹ̀ fún wa pé Tai Currency gba àmì ẹ̀yẹ nínú àwọn onífújì, òṣèré onífújì eléyìí tó lérò lẹ́yìn tó pọ̀ jùlọ. Níbo ni àmì ẹ̀yẹ yìí ti wáyé? Ó wáyé ní ìpínlẹ̀ Ògùn, ìyẹn ní abẹ́ ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní Ọ̀fadà. Níbẹ̀ ni àwọn olólùfẹ́ Tai Currency tí wọ́n ti kóra jọ dáadáa níbi tí Arambara TV Media ìyẹn tó ń ṣe ti Atocas Award eléyìí tí Tai Currency tó gbà gẹ́gẹ́ bí òṣèré fújì eléyìí tí ó lérò lẹ́yìn tó pọ̀, eléyìí tó sì gba eré ní gbogbo agbègbè Ọ̀fadà, Mọ̀wédé, Owódé ní òṣèré onífújì yìí ní eléyìí tó jẹ́ pé ní àwọn olólùfẹ́ eléyìí tí wọ́n sì gbé àwọ́ọ̀dù náà fún wọn. Award is Excellence Award ni. Kí ni àwọn nǹkan tó tún wá ṣẹlẹ̀ níbẹ̀ níbi tí ẹ ti máa mọ̀ wípé ohun gbogbo pẹ̀lú àṣírí Ọlọ́run tọlọ́run ni. Àwọn àṣírí tèmi wá fẹ́ fàyọ báyìí, màá fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wo fídíò Tai Currency yìí níbi tí ó ti ń padà ṣeré fún àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ẹ̀ àti ti Arambara TV títí award eléyìí tí wọ́n gbé fún. Ó yá ẹ jẹ́ ká farabalẹ̀, ó yá ẹ jẹ́ ká wá gbọ́, ó yá ẹ jẹ́ ká wò, ó yá ẹ jẹ́ ká wò. ṣùgbọ́n ní nǹkan lẹ́bùn tí mo ní sọ́pọ̀ ọmọ Ìbàdàn ilé àwa o. mo ti dàgbà jẹ nínú ọlọ́rin bí mo ṣe mèsì ara nínú ọlọ́rin o. Currency kò sára tí n sì lè forí dáhùn sọ́pọ̀ ọmọ ọpọlọ lóde òun ló fi hàn wá. Táyé gbogbo nìkan kọ́lẹ̀ ó fi hàn ìbájá dùn. Àpọ̀lé kíkọ́ nìkan kọ́lẹ̀ ó fi hàn ìgbàgbọ́ jájájájá. Àìmọye èèyàn tó dákẹ́ jẹ́jẹ́ sínú wọn lè ju tèsí lọ. Báṣu àìmọye èèyàn tó dákẹ́ jẹ́jẹ́ ń bí sínú wọn lè ju tèsí lọ. Bẹ́ẹ̀ni wọ́n ló lè yàgò Táyé pọ́fọ́ ẹ ló jẹ́ wọn sì tún fòkù yàgbẹ́ díẹ̀ sí o. Báṣu bẹ́ẹ̀ni wọ́n ló lè yàgò pọ́fọ́ ẹ ló jẹ́ wọn sì tún fòkù yàgbẹ́ díẹ̀ sí o. Ọlọ́run làwa lọ́wọ́ àfojúfẹ́ni tó dẹ̀ ń fọkàn lóbi sí o. Báṣu kọ́lọ́n làmì lọ́wọ́ àfojúfẹ́ni tó dẹ̀ ń fọkàn lórí sí o. Tó bá jẹ́ bẹ́ẹ̀ àlùbáríkà ó jẹ́. Ẹ̀rọ ní wòwe tó dáàbò. Àlùbáríkà ó jẹ́ jáwá mọ̀. Àlùbáríkà ìgbà ọmọ mi Táyé lò. Oníwà náà fún mi kò dẹ̀ ṣe fowó lásán rà. Bẹ́ẹ̀ ọ̀kan sí jábí àgbẹ̀ tí ẹ bá sì bẹ̀rẹ̀ ó ti bá tẹ̀ níyà. Àlùbáríkà ó jẹ́ káwọ́kọ́. Àlùbáríkà ìgbà ọmọ mi Táyé lò. Oníwà náà fún mi kò dẹ̀ ṣe fowó lásán rà. Bẹ́ẹ̀ ọ̀kan sí jábí àgbẹ̀ tí ẹ bá sì bẹ̀rẹ̀ ó ti bá tẹ̀ níyà. Àlùbáríkà òun ni ẹtì ara kàn. Àlùbáríkà ìkọ̀kọ̀ ní ti Currency. Àlùbáríkà ìkọ̀kọ̀ ní ti Currency. Onímọ̀ náà fún mi kò lè ṣe fowó lásán rà. Bẹ́ẹ̀ bá ṣábí àmì tí a bá sì bẹ̀rẹ̀ ó ti máa ń tẹ̀ ní ọ. Àlùbáríkà òye ìjọba àlùbáríkà yìí tó bá ní Táyé lò. Olúwa náà fún mi kò lè ṣe fowó lásán rà. Bẹ́ẹ̀ bá ṣí ṣábí àmì tí a bá sì bẹ̀rẹ̀ ó ti máa ń tẹ̀ ní ọ. Fáfàní ìwọ tó bá gbọ́ tẹ́lẹ̀. Fáfàní ìwọ tó bá gbọ́ tẹ́lẹ̀. Wò tẹ́ mi tá ń gbé mi, wò tẹ́ mi tá ń gbé mi. Ìwọ
Ìwọ ti tọ́ sábà tó jáde lẹ́nu mẹ́rẹ̀ sórí pé mọ́. Sórí pé mọ́. Ó dà kó foyín sí ilé bá dùn. Àlùbáríkà ló ti sọnù nínú ẹ̀. Àlùbáríkà yìí kan mọ́ ní ti táyé kọ́rẹ́nsì. Wo ni bẹ́ẹ̀ máa yíyọ́ bí àgbo tí a bá sì bẹ́ẹ̀ kò tún bá ń tẹ́ ní àrà. Àlùbáríkà ò lè dá ọmọ. Àlùbáríkà yìí tó sọ ní táyé tó. Olùsèré náà sọ́ra. Bẹ́ẹ̀ máa yíyọ́ bí àgbo tó bá sì bẹ́ẹ̀ kò tún bá ń tẹ́ ní àrà. Fáfámi, wọ́n ra fi òṣèré. Fáfámi, wọ́n lọ́dọ̀ tó lọ àdúgbò yìí. Fáfámi, wọ́n lọ́dọ̀ ló fọ́dà. Ó tó ní ilé ẹ̀. Bí ìṣèlérí tí mo dòkó bẹ̀. Bébí kí n sáré máa káàtì wá. Ló ti mú ilé rẹ̀ sàn káàtì. Ìyẹn náà pè nàìjíríà áfíríkà. Ẹlẹ́lẹ́ olúwa ló fún ẹ kò lè ṣe fún wọn lọ́sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá sílẹ̀ bí àbò sẹ́nà ń sìn bẹ́ẹ̀ òtún bá ń tẹ́ ní àlùbáríkà. Òun ìjà wọn bọ̀ àlùbáríkà yìí dọ̀bọ̀ ní. Olúwa ló fún mi kò lè ṣe fún wọn lọ́sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá sílẹ̀ bí àbò yóò wá sí bẹ́ẹ̀ òtún bá ń tẹ́ ní àlùbáríkà. Fáfáni wọ́n ọmọ Rihanna. Fáfáni ìwé wọn náà náà síbù. Wọ́n ọmọ Rihanna. Àgbà ìyá ilé kúlé ìgbà tí ló tó náà. Ó tẹ̀lé ńlá ló lè là mọ́lẹ̀. Ó ṣe bí àpamọ́ lọ́wọ́. Ìgbà tí mo lọ kí. Kí ló kọ̀ bẹ́ẹ̀ náà tí ń wíyà rẹ̀? Ọ̀gbẹ́ni Adébádọ́lá ò ti lọ gbowó sí i. Ó ti kúrè ní bàbá. Ṣáà ní ọkọ̀ sí i, ó ti lọ gbowó lọ́wọ́. Òde ló bá a máa gbà. Òde òní pàtí délé. Tí bá délé ẹ̀rọ lọ, wọ́n mi ní àmọ́ sí i. Wọ́n máa ṣe é ti wà lórí sẹ́ẹ̀tì. Wọ́n ti gbà wọ́n mi ní. Fún ẹ máa tún mi jọ. Ó ti gbà wọ́n mi ní. Wọ́n kò sí tó pa wọ́n mi ní ọ̀rọ̀ sí náà. Èmi ò ká wọ́n mi ní ọ̀rọ̀ ọdún kọ̀ọ̀kan. Ó tó gbé lálùbáríkà ní ẹ̀bá èso. Ọpọlọ ọ̀gẹ̀gùn lọ́wọ́ ọba ẹ̀sùn. Ó lọ́sẹ̀ pé ní kí n bá bọ̀. Kí wọ́n mọ̀ àlùbáríkà Rihanna. Àlùbáríkà orí òòlù ni. Ojú ọdún bá ṣe àbúrò sí wọ̀nyí. Olófòfò omi sàbúrì yẹn sàbúrì lóde olófòfò náà ni ọmọ ọ̀gá àjà ọ̀làkànú ló ti já mi sí. Ó ní wá ṣe é sùn kí má bọ̀. Olówó lórí kí n gbà. Tí n bá dédé náà, ìyẹn nínú sí kí n kọ́kọ́ síbẹ̀ kí n gbowó náà. Ó láwọn tí mo ń wo ìwọ̀n bísí mọ́ ni, wọ́n lè má ṣe WhatsApp o. Ó ti bá ti kú òní sí kí n bàbẹ̀ dédé kí n bàbẹ̀ dọ́fàdà. Kó wá ti dé kó tó di pé mo mọ́lẹ̀, mo ti gbé play one kásíwù. Lọ́mẹ́lẹ̀lẹ̀ mọ́lẹ̀, bí ó bá ti mẹ́lẹ̀lẹ̀ mọ́lẹ̀, kò gbọ́dọ̀ jáde o. Tó bá jáde iṣẹ́ mọ́ lọ́wọ́ ẹnìyẹn. Ìṣúná àdúgbò nígbà mo sọ yẹn. Kí n bẹ̀rẹ̀ báyọ̀ lé
ọmọ kíláàsì pété. onígbé àwa síbi olóṣèlú ọ̀nà ìyàwó olóògbé lè mú bọ̀. agbọ́dọ̀ ṣe máa lo òkè òun náà sẹ́yìn láíláí. ẹ̀ka bá ṣàdúrà fún tiwa lọ́ọ́ gbàdúgbà dọ́là adópa bí àtẹ́lẹ̀ ó ti jáde kò lọ́wọ́ méjì ìdúkọ́ sí ìbára ó máa ń pọ̀ nínú ilé báyà ó máa ń pọ̀ nínú wọn lọ́wọ́ olóyìn bàbá adópa dọ́là lọ́wọ́ kékeré tó níwájú mi òwe pé ṣáàtì gbàgbé òwe àgbára báyà yìí ọ̀pọ̀ ìlú àwọn ìjọba. Bàbá wa ti rán ọmọ ilé ìjàmbá Nelson Okolosho Sokpotilo is here tonight. Let's hear one or two for him. Hi, Anson. How you doing? I'm good. How are you feeling tonight? I'm feeling good. I'm feeling great. Even I'm very, very happy tonight. You look great. Oh, I'm blushing. Thank you very much. Okay, so why are you here tonight? Yeah, we are here because of our brother, a legend in town, and a person that has future, so that have great things in mind. So that is why we are here, because of Arambara TV. So that is why we are here. Okay, those people that they are not here, did they really miss anything? People that are not here tonight, did they miss anything? Oh my God, they miss a lot. A lot. They miss a lot. The fun, the everything, the entertainment, everything, they mix. Okay. So what can you say about this program, Atocast 2023? You see, Atocast 2023, let me tell you, Atocast 2023 happened to be the best in town. Best in the entertainment industry. Let me say, is the first and number one. But I don't know the one coming. But it happened to be the first, the number one TV, online radio TV. So it's the best. Thank you so much. It's nice having you on my Red Carpet. Please tell your fans that they should watch Arambara TV. What's up, my people? All over Nigeria, all over Africa. I still remain your homeboy, Big Negan, Alhaji Nexin, Okolosho, Irumole Tunje Fried Rice, Iruobo, Oshati Mohotikpe. So what I'm trying to tell you, my people at home, in Nigeria, in abroad, all over Nigeria, all over Africa, keep watching Arambara TV, online television. They are the best. I believe you're going to learn a lot from them. It's nice having you on my Red Carpet. It's nice having you on my Red Carpet. Thank you. I'm very, very happy being with you on the Red Carpet.